ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Tuesday June 23 ọdún 2026 ìtawà nú èyí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin olóríire ní ẹ̀yin tẹ́ fẹ́ ràánú gbà lénìí, ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òòlù àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ẹ̀yin oníràwọ̀ iná tó kàn yàn Aries tàbí láàrin March 21 sí April 20. Ọjọ́ yìí, ọjọ́ tó gbọgbọ́n, ọjọ́ tó gbòye ló jẹ́ o. Stress lè pọ̀ púpọ̀ nínú ilé lọ́jọ́ tòní. Àwọn kan wà tẹ́ fẹ́ mójútó nínú ilé yín tó ṣe pé ó fẹ́ ná yín ní owó lọ́jọ́ ti tòní, tó ṣe pé abẹ́ fún yín ní wàhálà díẹ̀, abẹ́ fún yín stress díẹ̀ lọ́jọ́ tòní. Bákan náà sì rèé, ọ̀rọ̀ sísọ láàrin èèyàn àti èèyàn tẹ́jọ́ ń gbénu ilé ó lè fẹ́ bí misunderstanding o. Misunderstanding lè wáyé láàrin yín. Ẹgbọ́n ẹni lè wáyé tó ṣe pé ó máa fẹ́ bí kí ẹ fẹ́ tàwọn síra yín gidi gan lọ́jọ́ tòní. Ẹ fẹ́ lẹ ṣe lọ́jọ́ tòní o. Pàápàá àwọn èèyàn tó lólùfẹ́ yín lọ́jọ́ tòní gangan ó ṣeéṣe kó fẹ́ rí bákan. Báṣepọ̀ èèyàn tó lólùfẹ́ yín lè fẹ́ rí bákan. Ẹ lè fẹ́ tàwọn síra yín, ẹ lè fẹ́ jà, ẹ lè fẹ́ ní issue lórí àwọn kankan tí ó ṣe kókó tó dàbí bùkátà tí ẹ fẹ́ mójútó ní inú ilé lọ́jọ́ tòní. Ọ̀rọ̀ owó lè dájà yín lẹ̀ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe kí wọ́n sọ̀rọ̀ èyí tó ṣe pé ó lè gbòdì lára yín tẹ́ máa fẹ́ fi react bákan pé àbáwo ló yẹ máa sọ̀rọ̀ báyẹn tí lè fẹ́ bí iṣu lọ́jọ́ tòní nínú ilé. Ẹ rí dájú pé ẹ kíyèsára, ẹ rí dájú pé ẹ fọgbọ́n ṣe lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ìṣòro tó máa bí kí àwọn èèyàn péjọ sọ́dọ̀ yín láti bá yín jíròrò pé lágbájá ó ti tó, lágbájá má wọrí, lágbájá má bàjá mọ́, Ọlọ́run ní jẹ́ kó wáyé fún yín ní ọjọ́ ti tòní. Ẹ ṣe prayer lórí eléyìí, ẹ ní rí wàhálà, ẹ ní rí dààmú. Ọjọ́ yìí ọjọ́ tí ó yẹ kí ẹ fi ṣe dáadáa sólólùfẹ́ yín ni, káwọn náà ṣe dáadáa sí yín, kí rẹ́pọ̀ tó dánmọ́rán kó wà láàrin yín méjèèjì. Ṣùgbọ́n tẹ́ bá ń kẹ́fín pé àwọn issue ìfẹ́ wáyé, ó dára kí ẹ wulẹ̀ wọ́ kiri, kẹ́ wulẹ̀ jìnnà sí wọn díẹ̀, kẹ́ fún wọn ní time, kẹ́ fún wọn ní space, kó má bàa sí wàhálà, kó má bàa sí ìdààmú. Ẹ lè lọ síbi iṣẹ́ lọ́jọ́ tòní torí tẹ́ bá wà níbi iṣẹ́, iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ, tẹ́ sì lè ráǹfààní owó jẹ pẹ̀lú. Ṣùgbọ́n relationship yín yẹn ó ṣeéṣe kí owó bákan lọ́jọ́ tòní. Ẹ fọgbọ́n ṣe, ẹ fẹ̀lẹ́ ṣe kí èní lè lọ bó ṣe yẹ kó lọ. Aago 7 kọjá ìṣẹ́jú 10 ní àṣálẹ́ sí aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ́ deep pink sì jẹ́ kọ́lọ́ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó ṣe pé bísí máa pọ̀ fún yín, ẹ máa bísí dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ yìí ó dára kí ẹ ṣe nǹkan yín ní ṣísẹ̀ntẹ̀lé, kó dára kẹ́ kórin méjì bọ̀ náà lẹ́ẹ̀kan ṣoṣo, kó má bàa rẹ̀yìn tẹ́ kí mistake má bàa pọ̀ náà àwọn kan tí ẹ bá ń ṣe lọ́jọ́ tòní. Kó má jẹ́ kẹ́ fẹ́ wà too confused pẹ̀lú àwọn task yín. Ẹ fẹ́ lẹ ṣe lọ́jọ́ tòní, ẹ fẹ́ ní gẹ̀ẹ́sẹ̀ ti gbèsè ayé yín, ẹ fi plan ara yín dáadáa. Tẹ́ bá plan nǹkan yín dáadáa lénìí, gbogbo á lọ bó ṣe yẹ kó lọ. Kò sí ìdíwọ́, kò sí dènà lénìí, kò sí wàhálà, kò sí ìdààmú lénìí. Gbogbo iṣẹ́ yín á lọ dáadáa. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà lọ bó ṣe yẹ kó lọ. Kò sí bẹ́ẹ̀ ṣe busy tó, ẹ má gbàgbé láti wá àkókò láti sinmi torí ìlera ara báyìí lóògùn ọrọ̀. Ire owó náà lè wọlé fún yín lénìí tí ẹ bá falẹ̀ mọ́ iṣẹ́. Ẹ má busy o, ẹ má busy dáadáa lénìí. Gbogbo iṣẹ́ kíṣẹ́ tó bá wọlé lénìí, ẹ má kọ́ṣẹ́ kankan. Ẹ rí dájú pé ẹ falẹ̀ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ yín náà sì ó ṣeéṣe kí ẹ máa ṣiṣẹ́ sin èèyàn lọ́jọ́ tòní, kẹ́ máa ṣiṣẹ́ ràn èèyàn lọ́wọ́ tó sì ṣeéṣe kó ṣe pé ẹ máa rí dùnnú látara pé ẹ ń ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ ti tòní. Aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ sí aago 11 kù ìṣẹ́jú 10 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ́ wáìnì sì jẹ́ kọ́lọ́ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bẹ́ẹ̀ ṣe wá ń bí sí ẹ máa fojú ẹ̀gbẹ́ kan wo ìlera ara yín. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́ pẹ̀lú. Gbogbo ìtẹ́ bá ń ṣe pátápátá ló máa dùn mọ́ aráyé nínú. Àwọn nǹkan tó máa múnú yín dùn gan láwọn yín láti ṣe. Ẹ máa fẹ́ ṣe àwọn nǹkan tá tẹ́ yín lọ́rùn. Ẹ máa rí nǹkan dùnnú, ẹ máa rí nǹkan ayọ̀ lọ́jọ́ tòní. Bí pleasure bí kẹ́ tẹ́ra yín lọ́rùn, kẹ́ tẹ́ra yín sí fàájì, kẹ́ gbafẹ́ ló máa rí lọ́jọ́ tòní tó sì dára kẹ́ ṣe bẹ́ẹ̀. Ẹ ní fẹ́ sẹ́dá ara yín ju bó ṣe yẹ lọ lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tẹ́ bá ń fọwọ́ bàbá yìí ládùn fún yín. Gbogbo nǹkan tẹ́ bá ń ṣe pátá lẹ máa rí dùnnú lórí ẹ̀. Ẹ̀yin fúnra lára yín gan, ẹ máa create happiness yín fúnra lára yín lọ́jọ́ tòní. Kò sí problem kankan rárá lọ́jọ́ tòní. Àwọn èèyàn àtàwọn èèyàn agúnrégé, iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ. Kó dẹ̀ lè ráǹfààní jẹ lè rí owó gbámú lọ́jọ́ tòní. Àwọn kankan máa dédé máa sọ sí yín lọ́kàn lọ́jọ́ tòní tá máa múnú yín dùn, tá máa máyọ̀ yín kún. Àwọn èèyàn máa admire iṣẹ́ tẹ́ bá ṣe gan lọ́jọ́ tòní. Wọ́n á pàtẹ́wọ́ fún yín, wọ́n á gbóríyìn fún yín fún iṣẹ́ takuntakun lọ́jọ́ tòní láàyè iṣẹ́ kíṣẹ́ tí ẹ bá ń ṣe. Ẹ máa rí fọkànbalẹ̀ lórí okòwò lọ́jọ́ tòní. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ bó ṣe yẹ kó lọ. Ire ó náà wọlé fún yín lénìí. Aago 10 kù ogún ìṣẹ́jú láàárọ̀ sí aago 11 kù ogún ìṣẹ́jú láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Kọ́lọ́ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ mi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22. Ọjọ́ yìí ọjọ́ tó gbà kíyèsára ló jẹ́ o. Ẹnu yẹn jẹ́ kẹ́nu yín rọ̀ yín dáadáa lọ́jọ́ tòní o. Torí ọ̀rọ̀ ẹnu lè fẹ́ ṣàkóbá fún yín gan lọ́jọ́ tòní. Tẹ́ bá kíyèsára, ẹ má jẹ́ kẹ́nu yín jókòó pọ̀ lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ bo ẹnu, ẹ má lanu kí ẹ wá máa sọ̀rọ̀ òdì àbọ̀rọ̀ àìtọ́ àbí iṣẹ́ ìpè
àbí báyàn fa wàhálà pẹ̀lú ọ̀rọ̀ ẹnu lọ́jọ́ tòní, báyàn táwọn síra ẹ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní, torí lè bí issue tí ó lágbára láàrin èèyàn àtèèyàn, ó lè bí kí wọ́n dédé fẹ́ kórìíra ọ̀tá yín lọ́jọ́ tòní. Ẹ kíyèsára púpọ̀ púpọ̀. Bẹ́ẹ̀ sì ni ẹ má fi owó bá ẹnikẹ́ni ṣeré lọ́jọ́ tòní o. Ẹ má kówó fẹ́nikẹ́ni lọ́jọ́ tòní pé bá ń kó pamọ́. Ẹ má tara bọ àjọ kankan lọ́jọ́ tòní rárá. Gbogbo nǹkan wọ̀nyí ó lè padà bí regret. Ẹ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jẹ́ ọjọ́ tó ṣe pé àwọn bùkátà kan lè yọjú fún yín tẹ́ máa fẹ́ náwó lé lórí lọ́rọ̀ yẹn. Ó lè jẹ́ àbúrò ló máa need support, ó lè jẹ́ ẹ̀gbọ́n ló máa need support, ó lè jẹ́ èèyàn kan tí ó súnmọ́ yín pẹ́kípẹ́kí ló máa nílò ìrànlọ́wọ́ yín lọ́jọ́ tòní. Tágbára bá wà kí ẹ ṣe fún wọn. Tí ó bá sì sí agbára kí ẹ fọgbọ́n ṣe lọ́jọ́ tòní. Ẹ máa láwọn kankan tẹ́ fẹ́ náwó lé lórí lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín náà sì rí ẹ lè ná àwọn owó kan tó ṣe pé tó bá dé ìrọ̀lẹ́ ẹ wá padà máa wò pé kí ló tí mo náwó lórí kíní, iná àpà ni mo ná ìkẹ́kẹ́ sára. Ẹ má náà àpà lọ́jọ́ tòní. Ẹ bá lówó gidi gan lọ́jọ́ tòní. Opportunity sì lè fẹ́ wọlé fún yín lọ́jọ́ tòní tó ṣe pé àwọn kankan máa fẹ́ wà ní ojú ọ̀nà láti lè fún ọ̀tá yín ní stress díẹ̀ lé lórí. Ẹ̀yin tẹ́ bá ń retí opportunity kan àbí tẹ́ ń retí àwọn àǹfààní kan lọ́jọ́ tòní, ẹ rí dájú pé ẹ ṣe prayer kí ẹ sì rí dájú pé ẹ ní ìfaradà lé lórí láti rí dájú pé opportunity náà ó wọlé fún yín ní gbogbo ọ̀nà lọ́jọ́ tí tòní. Èyí dára láti fi báwọn èèyàn ṣe, ṣùgbọ́n ẹ ṣọ́ra ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yín kó má bàa ṣàkóbá fún yín lọ́jọ́ tòní. Ẹ sì má fowó bẹ́nikẹ́ni ṣeré, ẹ má náwó nínú àpà. Pàápàá láàrin èèyàn àti family issue tó lágbára lè wáyé láàrin yín lọ́jọ́ tòní. Ọ̀rọ̀ owó lè dájà lẹ̀ láàrin èèyàn àti family lọ́jọ́ tòní. Family member lè nílò owó, wọ́n lè nílò ìrànlọ́wọ́ lọ́jọ́ tòní tó ṣe pé á fẹ́ stress yín gidi gan lọ́jọ́ tòní. Ẹ má dá sọ̀rọ̀ mọ̀lẹ́bí lẹ́ni rárá. Èyí tí wọ́n pè yín sínú family ẹ má dá sí rárá lọ́jọ́ tòní. Kí ẹ kíyèsára púpọ̀. Ènìyàn lọ bó ṣe kó lọ, iṣẹ́ á lọ dáadáa. Relationship yín lè rí bákan, pàápàá pẹ̀lú ẹ̀yin àti àwọn tí yóò gbà yín ká. Ire owó náà sì lè rí bákan lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ tọ́jú àwọn nǹkan yín dáadáa, pàápàá owó ẹ tọ́jú ẹ dáadáa kó má nù, kó má sọnù, kéèyàn má jí owó mọ́ yín lára lọ́jọ́ tòní kẹ́ sì má sanwó nù. Kẹ́ kíyèsára lọ́jọ́ tòní. Aago 6 kù ìṣẹ́jú 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22. Ọjọ́ yìí ọjọ́ tí ó dára ló jẹ́. Ọjọ́ ìrẹ́pọ̀ ló jẹ́ ọjọ́ tó ṣe pé ìbáṣepọ̀ yín àtàwọn olólùfẹ́ yín àwọn náà ra dánmọ́wọ́ dáadáa. Ọ̀rọ̀ sísọ yín lọ́jọ́ tòní á fìdí múlẹ̀ dáadáa. Ẹ rí dájú pé ẹ ṣe dáadáa sáwọn tó gbà yín káwọn náà ṣe dáadáa sí yín padà. Ẹ connect pẹ̀lú àwọn èèyàn lọ́jọ́ tòní. Ọjọ́ tòní tó ṣe pé ó dára kẹ́ fi báwọn èèyàn jíròrò, kẹ́ fi báwọn èèyàn ṣe. Táwọn èèyàn bá nílò idea látọ̀dọ̀ yín, ẹ fi fún wọn torí ẹ̀yin fúnra lára yín ọpọlọ yín máa jí pépé dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa wá highly intelligence dáadáa lọ́jọ́ tòní tó sì jẹ́ pé ẹ gbọ́dọ̀ lọ́pọlọ pípé lórí ohunkóhun tí ẹ bá ń ṣe kí gbogbo ẹ lè lọ bó ṣe yẹ kó lọ. Ẹ wá jìnnà sí argument pátápátá lọ́jọ́ tòní. Ẹ má bá ẹnikẹ́ni argue. Ọ̀rọ̀ sísọ dìé á máa dùn lẹ́nu yín nígbà lọ́jọ́ tòní ni. Ó dára kí ẹ control ọwọ́ ẹnu yín díẹ̀ lọ́jọ́ sí tòní. Kẹ́ má fi gbogbo ẹnu sọ̀rọ̀ tán. Pàápàá ọ̀rọ̀ ara yín má jẹ́ kí ó jẹ́ nǹkan tí ó máa hàn sí gbogbo èèyàn pátápátá lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára. Ẹ lè fi ní béèrè oore, ẹ lè fi béèrè ìrànlọ́wọ́, ẹ lè fi polówó ọjà, ẹ lè fi béèrè support lọ́jọ́ tòní. Kò sí wàhálà, kò sí ìdààmú. Iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ, relationship yín á lọ dáadáa. Ire owó náà lè wọlé fún yín lénìí tẹ́ bá polówó ọjà yín. Aago 3 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán sí aago 4 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán jẹ́ àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22. Ọjọ́ yìí ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́. Ọjọ́ tó dára ló jẹ́ pẹ̀lú. Ọjọ́ tó ṣe pé financial stability ló máa lọ́kàn yín. Bí nǹkan yín ṣe fẹ́ dúró ṣinṣin, bí nǹkan yín ṣe fẹ́ tò, gbogbo nǹkan tẹ́ ń fẹ́ bóyá fẹ́ fìdí múlẹ̀, òun ló máa rí lọ́jọ́ tòní tó sì jẹ́ pé akitiyan yín náà lè máa ṣe pé nǹkan gbọ́dọ̀ dá, nǹkan gbọ́dọ̀ fìdí múlẹ̀, ayé yín gbọ́dọ̀ dára, ó gbọ́dọ̀ sunwọ̀n, ó gbọ́dọ̀ tò, ó gbọ́dọ̀ lárinrin. Àwọn nǹkan tí ẹ̀ ń lé ó ṣe ṣe kí ó tó yín lọ́wọ́ lọ́jọ́ tí tòní. Bẹ́ẹ̀ sì ni àwọn forúgbìn tẹ forúgbìn látijọ́ yóò ṣe ṣe kí ẹ bẹ̀rẹ̀ sí ráwọn àpẹẹrẹ pé nǹkan náà ti fẹ́ máa lọ dáadáa ní ọjọ́ sí tòní. Àsìkò ìjásìkò tó ṣe pé ní láti fi wọ́ọ̀ṣì ìgbésí ayé yín, kẹ́ fi wọ́ọ̀ṣì àwọn nǹkan tẹ́ tó ń fẹ́ ṣe fún ìdàgbàsókè ayé yín, kẹ́ sì bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ lé lórí láti rí dájú pé stability wáyé lé lórí. Àwọn tẹ́ bá ti tara bọ̀ tẹ́lẹ̀, ẹ túbọ̀ gbé ìgbésẹ̀ lé lórí láti rí dájú pé nǹkan náà ó padà jẹ́ wúlò fún yín tó sì fìdí múlẹ̀ dáadáa. Ẹ máa lẹ́ràn fẹ́ lára lọ́jọ́ tòní. Àwọn èèyàn bá yín ṣe dáadáa lọ́jọ́ tòní, ṣùgbọ́n kò ti bẹ́ẹ̀ báwọn èèyàn ṣe. Ẹ ní aim and objective kan lọ́jọ́ tòní, kẹ́ sì bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lórí aim and objective yẹn kí gbogbo ẹ lè rí bí ẹ ṣe ń fẹ́. Iṣẹ́ á lọ dáadáa lénìí tẹ́ bá fálẹ̀ mọ́ṣẹ́ o. Relationship yẹn á lọ bó ṣe yẹ kó lọ. Ire owó náà wọlé fún yín lénìí tẹ́ bá fálẹ̀ mọ́ṣẹ́. Aago 5 kù ìṣẹ́jú 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ jẹ́ àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ yìí ọjọ́ tó gbà kíyèsára gan ni o. Níbi iṣẹ́ yín Ọlọ́run jẹ́ kẹ́ rógun ẹjọ́ o. Ẹ̀yin rógun ọjọ́, ẹ̀yin rógun ọ̀ràn, ẹ̀yin jẹ gbèsè níbi iṣẹ́ lọ́jọ́ tòní o. Ẹ kíyèsára lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tẹ́ bá ń ṣe níbi iṣẹ́ ẹ má fi ní kówó ọjà tuntun rárá. Ẹ má ra ọjà tuntun sí gbálẹ̀ ní rárá.
ẹ kíyèsára, ẹ jìnnà sí pé à ń kówó ra nǹkan tuntun sí orí igbá, ẹ jìnnà sí pé à ń kówó bẹ̀rẹ̀ business tuntun lọ́jọ́ ti tòní. Gbogbo nǹkan wọ̀nyí ó lè mẹ́hẹ̀, ó lè lágbára, ó lè affect yín gidi gan ní ọjọ́ tòní. Kẹ́ kíyèsára, ìdàgbàsókè ìgbésí ayé yín ló máa jẹ yín lógún lénìí lóòótọ́, ṣùgbọ́n ẹ fọgbọ́n ṣe lọ́jọ́ ti tòní. Ẹ wà lókè lórí level yín, ẹ má wọlẹ̀ ní àbẹ́nikẹ́ni táwọn níbi iṣẹ́, ẹ má bẹ́nikẹ́ni jíròrò rẹpẹtẹ níbi iṣẹ́ lọ́jọ́ tòní. Ẹ mú sùúrù lórí ohunkóhun lọ́jọ́ tòní. Ẹ má bẹ́nikẹ́ni fàfàǹfà níbi iṣẹ́. Ìṣòro ibi iṣẹ́ lè pọ̀ lọ́jọ́ tòní, ṣùgbọ́n Ọlọ́run bá mú yín borí, ẹ má padà ṣẹ́gun ọ̀tá ibi iṣẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run bá. Tí ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín ò bá tilẹ̀ fi bẹ́ẹ̀ dára lánàá, eléyìí ìbáṣepọ̀ yín máa wà òkè. Kódà ó ṣeé ṣe kí wọ́n support yín lọ́jọ́ tòní lórí àwọn situation kọ̀ọ̀kan. Ẹ rí dájú pé ẹ fọgbọ́n ṣe lénìí. Kí ni lè lọ dáadáa? Èní ò ṣọjọ́ tó ṣe pé ẹ lè fi fúnra yín ní wàhálà rẹpẹtẹ níbi iṣẹ́. Ẹ wà lórí ọwọ́ yín, kẹ́ rọra máa tajà yín wẹ́rẹ́wẹ́rẹ́. Tí customer kan bá wá tó bá jẹ́ pé ó fẹ́ máa stress yín, àwọn fẹ́ máa rojọ́ jù, ẹ wulẹ̀ ignore wọn, kẹ́ fi wọ́n lẹ̀ láàyè wọn, torí issue ibi iṣẹ́ lè wáyé, ìjà lè wáyé níbi iṣẹ́, gbọ́n mi sí omi ètò lè wáyé níbi iṣẹ́ tó lè fẹ́ bí kí ẹ fẹ́ ná àwọn owó kan níbi iṣẹ́ tó ṣe pé ó ṣeéṣe kí ó fẹ́ ròyìn lára díẹ̀ lọ́jọ́ tòní. Kẹ́ fọgbọ́n ṣe. Iṣẹ́ lè rí bákan lénìí, ṣùgbọ́n relationship yẹn á lọ dáadáa. Bẹ́ẹ̀ sì ni owó náà lè rí bákan lénìí. Aago 7 kù ogún ìṣẹ́jú láàárọ̀ sí aago 8 kù ìṣẹ́jú 5 ní àárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ red sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́, bó tilẹ̀ jẹ́ pé àsìkò yìí ẹ̀mí sí a máa bá yín sọ, tó sì jẹ́ pé ẹ máa fura púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ máa ní ìfura gidi gan lórí ohunkóhun. Nǹkan kíkan tẹ́ bá fẹ́ ṣe, ẹ máa fẹ́ máa wà careful pẹ̀lú ẹ̀. Ẹ ní fẹ́ ṣàṣejù, ẹ máa fẹ́ máa rò jinlẹ̀ ṣáájú kẹ́ tó ṣe ohunkóhun. Ó sì dára kí ẹ ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ tó gbọgbọ́n, ọjọ́ tó gbòye lọ́jọ́ tòní jẹ́. Èní ò ṣọjọ́ tó ṣe pé ẹ lè fi bẹ̀rẹ̀ ohunkóhun rárá. Ẹ wulẹ̀ rí dájú pé ẹ̀ ń ṣàṣeyànjú lórí àwọn kankan nínú ìgbésí ayé yín. Tó bá gba kẹ́ plan life yín, kẹ́ plan ẹ̀ lásìkò yìí. Kẹ́ ohun tẹ́ lè ṣe àtọ̀nà tẹ́ lè gbégbà tí ayé yín máa fi lọ dáadáa. Èní ìjẹ́jọ́ tó ṣe pé ó dára kẹ́ fi wà lórí ọwọ́ yín ni. Kò dára kẹ́ fi ṣe làwòlàwò rárá. Kò dára kí ẹ fi bá àwọn èèyàn ṣe rẹpẹtẹ lọ́jọ́ tòní. Ohun yín ni kẹ́ mú lọ́rẹ̀. Ẹ má finú tẹnikẹ́ni lénìí. Èèyàn bá gbà yín lámọ̀ràn jù bẹ́ẹ̀ lọ, ẹ má trust wọn rárá. Àmọ̀ràn ara tí yín ni kẹ́ tẹ̀lé. Ohun yín ni kẹ́ tẹ̀lé. Ohun yín ló máa ràn yín lọ́wọ́ lásìkò yìí. Àsìkò ìjásìkò tó ṣe pé ẹ ní láti fi rí dájú pé kó ra yín níjàánu. Gbogbo ọ̀rọ̀ kọ́ ni kẹ́ dá sí. Bẹ́ẹ̀ sì ni gbogbo èèyàn kọ́ ni kẹ́ bá ṣe lọ́jọ́ tòní. Tí wọ́n bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín, má bá yín kankan sọ̀rọ̀. Èyí tó bá sì béèrè lọ́wọ́ yín, ẹ sọ níwọ̀n bá ṣókí. Ẹ kíyèsára lọ́jọ́ tòní. Kẹ́ fọgbọ́n ṣe lénìí kí ni lè lọ dáadáa. Tẹ́ bá lọ síbi iṣẹ́, tẹ́ bá tẹ̀lé strategy yìí, iṣẹ́ máa lọ dáadáa. Bẹ́ẹ̀ sì ni owó lè wọlé fún yín náà pẹ̀lú ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà dára. Ṣùgbọ́n mood swing máa gbalẹ̀ láwùjọ yín gan lọ́jọ́ tòní. Ẹ máa fẹ́ máa wà frustrated, ẹ máa fẹ́ máa kanra bákan lọ́jọ́ tòní. Aago 7 kù ìṣẹ́jú 5 láàárọ̀ sí aago 10 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ bíìjì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́. Ọjọ́ rẹ̀ pọ̀ sí lọ́jọ́ tòní jẹ́ o tó ṣe pé ẹ máa socialize. Àwọn èèyàn máa ní kí yín, ẹ̀yin náà nídìí àwọn èèyàn lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní jẹ́ o tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa tún rí àwọn èèyàn tuntun bá ṣe, connection máa wà fún yín lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ bá ń ṣiṣẹ́ tó jọ mọ́ teamwork, ẹ máa ríre gbámú dáadáa lọ́jọ́ tòní. Ó sì dára kẹ́ ṣiṣẹ́ pọ̀ in group. Ẹ fọgbọ́n lọ́gbọ́n ṣọgbọ́n lọ́jọ́ tòní. Ẹ má lo ọgbọ́n tẹ̀yin nìkan. Ẹ bá fọgbọ́n lọ́gbọ́n ṣọgbọ́n ràn yín lọ́wọ́. Nǹkan kíkan tẹ́ bá ti ń ṣe lásìkò yìí, ẹ wọ̀nà tẹ́ tún lè fi gba upgrade ẹ̀, tá tún fi lékún sí. Àwọn ìmọ̀ tán lò lásìkò yìí tó tún fi ń ṣe irú iṣẹ́ tẹ́ ń ṣe yìí, ẹ tún lò. Àwọn idea tán lò lásìkò yìí tó fi ń ṣe irú iṣẹ́ tẹ́ ń ṣe yìí, ẹ tún mú lò. Èyí máa ràn yín lọ́wọ́, á jẹ́ kí iṣẹ́ yín lọ dáadáa. Á jẹ́ kí ìdàgbàsókè dé bá iṣẹ́ yín. Àwọn èèyàn á sì rọ̀gbà yín ká. Àwọn èèyàn á bá yín ṣe pẹ̀lú ìfẹ́. Àwọn ọ̀rẹ́ á bá yín ṣe lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín ó dára kí ẹ lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn ọ̀rẹ́, pẹ̀lú àwọn alásùnmọ́ yín. Pàápàá tẹ́ bá tètè darí ibi iṣẹ́ dé, ẹ wá fi bá àwọn èèyàn ṣe ní àyíká lẹ́yìn lọ́jọ́ tòní ló dára. Iṣẹ́ á lọ dáadáa lénìí, relationship yẹn á lọ bó ṣe yẹ kó lọ. Ire owó náà lè wọlé fún yín lénìí. Aago 10 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ sí aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ yìí ọjọ́ tí ó lè rí bákan ló jẹ́. Látàrí pé iṣẹ́ yín máa fẹ́ kọ́ fún yín ní ìṣù díẹ̀. Bẹ́ẹ̀ sì ni àárín ẹ̀yin àti olólùfẹ́ yín ó lè rí bákan. Ó ṣeéṣe kó jẹ́ pọ̀rọ̀ owó máa dájà lẹ́ láàrin yín. Bákan náà sì rèé, gbọ́mi sí omi òtó tó lágbára lè wáyé. Wọ́n lè ṣe nǹkan tó máa ka yín lára, tó máa fẹ́ bí kí ẹ fẹ́ tàwọn síra yín, kẹ́ fẹ́ ní ìṣù lọ́jọ́ ti tòní. Ẹ kíyèsára, ẹ má bá wọn ní ìṣù dípò ṣe ẹ lọ. Tí nǹkan náà bá jẹ́ nǹkan tó jẹ́ kékeré, ẹ fọgbọ́n yanjú ẹ̀ láàrin ara yín, kó má sí wàhálà, kó má sí ìdààmú. Ọjọ́ tòní ọjọ́ olólùfẹ́ ló yẹ kó jẹ́, ṣùgbọ́n stress máa fẹ́ pọ̀. Stress náà ti máa affect iṣẹ́ gidi gan lọ́jọ́ tòní. Tó ṣe pé ó lè máa bì kí ẹ ráyè ṣiṣẹ́ púpọ̀ lọ́jọ́ tòní. Ó lè jẹ́ pé olólùfẹ́ yín kan lẹ máa fẹ́ máa ṣèṣe pé lágbájá, bóyá ó nídìí support kan, bóyá ó nídìí owó kan, bóyá ó nídìí ìgbárùkùtì kan tó ṣe gbá fẹ́ affect nǹkan tẹ́yìn ti plan fẹ́ ní tẹ́lẹ̀. Ẹ fọgbọ́n ṣe lọ́jọ́ tòní. Ẹ mú sùúrù lò dáadáa.
ẹ má fàyè gba ìjà tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ tí wọn à ní rí láburú, nǹkan òdì ìṣẹ̀lẹ̀ aburú kò ní ṣẹlẹ̀ sẹ́ni kankan. Kí ẹ rí dájú pé ẹ bá wọn falẹ̀ mọ́, tẹ́ni bá tiẹ̀ wá rí bákan ọ̀la máa padà dára, iṣẹ́ lè rí bákan lénìí, owó lè rí bákan, relationship yín náà lè rí bákan lọ́jọ́ tòní pẹ̀lú. Aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ wáìnì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ lénìí. Tẹ́ bá jí lóòrọ̀ tèmi ẹ ṣe prayer kọjọ́ tòní dá wàhálà tó máa lágbára jẹ̀mí lọ kó máa ṣẹlẹ̀ láṣẹ lọ́wọ́ Ọlọ́run Ọba oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú. Aquarius tàbí láàrin January 20 sí February 18 ọjọ́ tòní, ọjọ́ tí ó dára ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́ pẹ̀lú, ọjọ́ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa ráwọn kan tẹ́ máa lè hope fún, ẹ máa ní ìgboyà dáadáa lórí ọ̀rọ̀ ìgbésí ayé yín, ẹ máa ní ìgbàgbọ́ pé kò sí nǹkan kan, kò sí mímì kan tó ń bọ̀ lókè, gbogbo ẹ̀ pátápátá ó máa dá, iṣẹ́ yín máa dá, gbogbo nǹkan yín lẹ́ẹ̀tì nígbàgbọ́ nínú ẹ̀ tó sì jẹ́ pé ó máa rí bẹ́ẹ̀ láṣẹ lọ́wọ́ Ọlọ́run Ọba. Àǹfààní máa wọlé fún yín lọ́jọ́ tòní láti ọ̀nà jíjìn, rírí òkèèrè máa wọlé fún yín lọ́jọ́ tòní, rírí ọ̀nà gbọ́rọ̀ máa wọlé fún yín lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín sì rí ó ṣeéṣe kó máa wọ̀nyí bí ìgbà pé ẹ fẹ́ mọ gbá, ẹ fẹ́ máa wọ, ẹ fẹ́ mọ kókó bàbá aṣáṣùn. Ó dára kẹ́ wá ìmọ̀ lọ́jọ́ tòní, ó dára kẹ́ connect pẹ̀lú àwọn èèyàn lọ́jọ́ tòní. Connection àtàwọn àǹfààní ọ̀nà jíjìn ó wà fún yín dáadáa lọ́jọ́ ti tòní tí kò ní sí wàhálà tí ò ní sí ìdààmú, ẹ sì máa wà brilliant, ọpọlọ yín á jí pépé dáadáa lọ́jọ́ tòní. Ibi tọ́rọ̀ gan fẹ́ fìsì ẹ ti máa mọ̀ lọ́jọ́ tòní, ẹ máa ní confidence bí ìgbà pé kò sí kọ́lọ́fín kan lọ́jọ́ tòní ni tí gbogbo nǹkan á sì lọ dáadáa fún yín, iṣẹ́ yín gan lọ dáadáa, owó náà lè wọlé fún yín, bẹ́ẹ̀ sì bá ṣe pé yín àti olólùfẹ́ yín náà àdúrà láàrin yín lọ́jọ́ tòní. Àwọn kan tó jọjú tó perfect tí ó unique lẹ́ẹ̀ máa fẹ́ ṣe lọ́jọ́ ti tòní. Aago 3 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 5 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ́ magenta sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20. Ọjọ́ yìí ọjọ́ tí ó dára ló jẹ́ o. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa ronú àròkàn nípa ọ̀rọ̀ life yín, ẹ máa ronú àròkàn nípa ọ̀rọ̀ ìgbésí ayé yín, ṣùgbọ́n ẹ máa rí nǹkan dùn, ẹ máa rí nǹkan ayọ̀, bẹ́ẹ̀ sì ni ara yín máa yá gágá láti rí ọ̀yàn lọ́wọ́ lọ́jọ́ ti tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín náà sì ẹ máa rí ọ̀ràn lọ́wọ́ látọ̀dọ̀ àwọn èèyàn lọ́jọ́ ti tòní. Kò dára kẹlẹ́ fẹ́ dá síjọ oníjà lọ́jọ́ tòní, ìjà tó bá pè yín sí ẹ má dá sí, nǹkan tó bá pè yín sí ẹ má dá sí lọ́jọ́ tòní. Ẹ wà lókè, ẹ hide secret ara yín, ẹ ṣe nǹkan lábẹ́nú ló dára, ẹ plan ayé yín lábẹ́nú kí gbogbo nǹkan lè lọ dáadáa ló dára. Ọjọ́ tòní ọjọ́ tó ṣe é pé ó ṣeéṣe kẹ́ máa kẹ́fí bí ìgbà pé àbáyé mi ti ń yí padà ni, ó ṣe yí káwọn yípo padà kan wáyé, àwọn changes kan lè wáyé, ohun tẹ́ bá wọ̀ pé bóyá ẹ̀ ń wù níwà tẹ́lẹ̀ tó dàbí ìgbà pé kò bá mu mọ́, ẹ ṣe ń jẹ àwọn nǹkan tẹ́ bá ń ṣe níṣẹ́ tẹ́ bá wọ̀ pé ilé ìtiwà outdated ó dàbí pé kò fẹ́ bá wọn mọ́, ẹ wá yípo padà lé lórí. Èyí ìjọba tó ṣe é pé inú yín á dùn, ọkàn yín á sì balẹ̀ bí ìgbà pé nǹkan ti ń yí padà ló máa rí. Ẹ máa fìlì àwọn changes kan nu life yín lọ́jọ́ tòní, ẹ̀yin náà ẹ yí bírí pẹ̀lú changes náà, kí ẹ ṣe àwọn nǹkan tó tó àtàwọn nǹkan tó yẹ láti jẹ́ káyé yín perfect, láti jẹ́ káyé yín dára. Iṣẹ́ á lọ dáadáa lọ́jọ́ tòní, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà wọnú ara, kódà a máa ṣe ibi kẹsùmọ́ wọn lọ́jọ́ tòní, tó sì dára kí ẹ ṣe bẹ́ẹ̀, ó dára kí ẹ sun oorun ọmọ lọ́jọ́ tòní lẹ́yìn tẹ́tí bá rí, ẹ̀yin tẹ́tí jẹ́ single lọ́jọ́ tòní, tó lólùfẹ́ yín tún bá wọnú ayé yín lénìí ẹ lè welcome ẹ̀, kò sí wàhálà, ìbáṣepọ̀ yín máa wọnú ara dáadáa. Aago 5 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá ìṣẹ́jú 10 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ rẹ́ẹ̀dì sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.